Yé, ẹjọ́ tó lọ lọ ẹ̀ má ṣe kọ́kọ́ báyọ̀ mi dé o. Ṣé má ṣe gbogbo kú o? Báyọ̀. Ìgbà yín ló zà. Ṣé ẹjọ́ tó lọ lọ ayọ̀ mi dé ẹ má ṣe kọ́kọ́ fún ẹjọ́ tó lọ lọ. Báyọ̀. Sá. Tó bá rántí mo sọ fún ẹ páwọn step kan wà tó máa take. Ẹyọ kan ló ṣe parí yẹn o. Ṣé wàá máa lọ lé àbòsí fẹ́ continue? Èmi dé là ń sọ̀rọ̀ gbà yìí. Ìyá kì í tẹ̀sẹ̀ bọ́dọ̀ ká tún máa kíbi òtútù. Má ṣe gbàánú ló jẹ mí lógún ẹ̀jọ́. Báyọ̀, ó ti tó bẹ́ẹ̀ yẹn máa lọ lé kó lè continue mọ́ o. Ẹ ṣáàmì yẹn pọ̀ lọ́wọ́ mi gan o. Ìdè fílẹ̀ o. Nílùú, Báyọ̀ ló ń fẹ́ continue. Ọgbọ́n, she wants to continue. Ìdè fílẹ̀ á kì í tẹ̀sẹ̀ bọ́dọ̀ ká tún máa kíbi òtútù. Anyway, tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn, I'm very sorry. O máa ní láti máa lọ lé báyìí. O máa wá padà wá fún another exam. But mind you, Báyọ̀, mo sọ fún ẹ pé ológìní ni mí o, ojú mi kálé, ojú mi kákò. Tó bá try, tó bá lọ prove bóyá o smart, tó bá sọ̀rọ̀ mi fún anybody, bóyá o fọ̀rọ̀ mi lọ ọlọ́pàá tàbí o sọ̀rọ̀ mi anywhere tó kàn cast mi, Báyọ̀, o máa jẹyàn èso o. Now you can go. Go! Má ṣe kọ̀kọ́ fún ẹjọ́. Ìjọ má ṣe kọ̀kọ́ fún ẹjọ́ torí Ọlọ́run. Riley. Olóńgbò! Ojú kárí ojú kákò. Na so my boss. Ó wà ń bẹ̀rẹ̀ ojú. Riley.